wọ́n mọ̀ tó fi àkànlò èdè kan rán mi sí ẹ̀yin èèyàn olólùfẹ́ wa tí mo fẹ́ ká jọ ṣiṣẹ́ lórí ẹ̀. torí pé ńgbà tẹ́mi ń gbìyànjú àti fẹ́ tú àkànlò èdè yìí, àwọn èèyàn kọ́kọ́ sọ fún mi pé kì í ṣèdè Yorùbá gan. mo á ní èdè Yorùbá ni, kódà àkànlò èdè ni. àwọn á ní pé tó bá jẹ́ pé èdè Yorùbá ni tó jẹ́ pé àkànlò èdè ni kéèyàn sọ̀túnmọ̀ rẹ̀ fáwọn. ẹ gbọ́, ṣèdè Yorùbá ni kọ́ńtádíngbọ́n? kọ́ńtádíngbọ́n. torí ibi tí mo ti fa kọ́ńtádíngbọ́n yọ lórí ẹ̀mí mi ń gba tèmi rò ó, òun ni òwe táwọn bàbá wa àtàwọn ìyá wa máa ń pa létí wa pé ààyè gbèkùlù ọ̀dàn ó nípọn láyà bí ìràn. ààyè gbèkùlù ọ̀dàn ó nípọn láyà bí ìrà. ayáyó tán ó ń ṣe kọ́ńtádíngbọ́n sọ́kọ. àwọn ní kọ́ńtádíngbọ́n kì í ṣe Yorùbá, ẹgbọ́n sẹ́ kì í ṣe Yorùbá ń kọ́ńtádíngbọ́n. àkọ́kọ́ ní tẹ́ bá mi ṣe lọ́dà comment section nìyẹn. ṣé Yorùbá ni kọ́ńtádíngbọ́n àbí Yorùbá kọ́? bẹ́ẹ̀ ni. ẹ̀ẹ̀kejì bẹ̀, kí gangan nìtumọ̀ kọ́ńtádíngbọ́n? nínú àkànlò èdè tí wọ́n máa ń lò wọnú òwe nígbà míì, èmi sọ fún wọn wípé kọ́ńtádíngbọ́n ó ní ìṣesí obìnrin tí ò bá fẹ́ tẹríba fọ́kọ, tí ó ti ríra rẹ̀ pé òun náà ti tó tán. wọ́n ní bẹ́rù bá pẹ́ nílé a máa ṣépè alájọbí. bẹ́rù bá pẹ́ nílé wọ́n ní a máa ṣépè alájọbí. bóbìnrin bá ti pẹ́ lọ́ọ̀dẹ̀, àgàgà tó bá ríra ẹ̀ rí pé òun ti rí ọkọ òun ti rí tán, àṣé ò tiẹ̀ jù báyìí lọ. ìhùwà tí ó máa hù láti máa fi gún ọkọ gàlègàlè ó ní Yorùbá ń pè ní kọ́ńtádíngbọ́n. gbogbo òṣèṣí tí mú kéèyàn máa wo ọkọ jáńtíẹ́ àtàwọn ìhùwàsí tí ó máa tẹ̀lé ni wọ́n ń pè ní kọ́ńtádíngbọ́n. àwọn èèyàn ń bá nírọ́. tó yẹ pé ẹ̀yin náà bá rò pé nǹkan míì ní kọ́ńtádíngbọ́n, ẹ bá mi ṣiṣẹ́ lórí ẹ̀ lọ́dà comment section. bàbá Ayọ̀kẹ́lẹ́ ló kọ mi. ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa o.